Mo kí yín káàbọ̀ sí tutorial ní èdè Yorùbá. Mo fẹ́ ká tẹ̀síwájú pẹ̀lú ẹ̀kọ́ lórí CSS. Lónìí, a máa sọ̀rọ̀ nípa ẹ̀yà CSS tó ń pè ní CSS3. Tẹ́ bá rántí pé nígbà tá a sọ̀rọ̀ nípa HTML náà, a mẹ́nuba ẹ̀yà HTML tó ń lò lóde òní tó jẹ́ HTML5. Bẹ́ẹ̀ náà ni CSS3 ni wọ́n ń lò láyé ìsìn. Ibi tá a parí website wá sí lánàá. Ṣé rántí website tá a ṣe ní ẹ̀kọ́ tó kọjá? Mo máa lò láti fi ṣàlàyé àwọn ìyàtọ̀ díẹ̀díẹ̀ kan tó ti wá dé bá CSS tí a pè ní CSS3. Tá bá ní ká tún wá fi àwọn ohun tuntun kan kún website èyí tá a kọ́ ní ẹ̀kọ́ tá a ṣe kọjá lórí CSS. Kí wá ní kí n lo àwọn ohun tuntun díẹ̀díẹ̀ tó ṣẹ̀ jáde fún èyí tó ń pè ní CSS3. Ẹ jẹ́ n lo irú èyí tá a pè ní transition. Máa lo transition tí mo wá ní all, tí mo wá ní 1 second. A ṣàlàyé eléyìí bá ṣe ń bá lọ. Kí n ṣe tó wá ní mo lo image mi img tí mo wá lo hover tí mo wá fi bracket mi sí tí mo wá tún ní transform náà wà lára àwọn ohun tuntun tó ṣẹ̀ jáde sí CSS3. Mo wá kọ scale, mo wá kọ 1.1. ká wá fi pamọ́ ká wo ìyàtọ̀ tó máa dé bá web page wa ń bí báyìí. Ẹ rí web page wa báyìí bó ṣe rí. Tí bá wá fi pamọ́ ńbẹ̀ tí mo wo àyípadà tó dé bá web page wa. Ṣé ẹ ṣàkíyèsí ohun tó ń ṣẹlẹ̀ ńbẹ̀? Ẹ rí pé àwọn ẹranko yẹn ti ń jẹ́ ń fẹ́ lójú. Ẹ rí báwọn ẹranko yẹn wọ́n ṣe ń gbéra látilẹ̀. Ẹ rí wọn. Ara àwọn ohun tuntun tí èèyàn lè ṣe pẹ̀lú CSS lórí àwọn nǹkan tuntun tó ṣẹ̀ gbé wá tó jẹ́ pé kò sí lórí CSS tẹ́lẹ̀. Jẹ́ pé CSS3 náà ni a ti bẹ̀rẹ̀ sí ní máa lò. Ohun tó ń ṣẹlẹ̀ níbẹ̀ ni pé transition ni mo ní kí gbogbo àwọn ohun tí mo ní tó jẹ́ gbogbo àwọn ẹranko yìí mo fẹ́ kí gbogbo wọn kán mì. Òun ni transition tí mo lò níbí. Mo á ní fún 1 second. Ó yé yín. Mo tún wá lo hover. Hover yìí ni pé kán gbéra. Òun ni transform tí mo lò níbí. Mo á lo scale 1.1. Gbogbo àwọn ohun tí mo ṣe lò yìí tẹ́ bá lọ sórí CSS Tricks tàbí tẹ́ lọ sórí W3 Schools ẹ máa rí gbogbo àwọn ohun tuntun báyìí tó jẹ́ pé CSS3 láti bẹ̀rẹ̀ sí ní lò. Oríṣiríṣi ló wà ńbẹ̀ tẹ́ bá lọ sórí àwọn ibi tí mo dárúkọ yìí. Ẹ lè fi oríṣiríṣi ṣeré pẹ̀lú website yín tẹ́ bá ń kọ́ website yín tẹ́ bá ń ṣe lọ́wọ́. Ó yé yín. Àmọ́ nísìnyí ohun tí mo kàn fẹ́ lò níbẹ̀ tí mo fẹ́ kẹ́ rí ni ohun tí mo ṣe. Tá bá ní kí n yé lè sí bóyá 5 seconds. Ká wò bóyá a máa rí yàtọ̀ tó máa dé bá. Ká wá fi pamọ́ ká wo bí báyìí sí. Ẹ rí yàtọ̀ tó dé bá. Ẹ rí pé bó ṣe gbéra ń sìn ó lo 5 seconds kó tó gbéra. Kò dàbí tẹ̀kan tó jẹ́ pé ó tètè gbéra 1 second ló ti sáré gbéra. Ẹ rí pé wọ́n ń gbéra díẹ̀díẹ̀ ni fún 5 seconds. Wọ́n ń hover fún 5 seconds. Transformation tá a ṣe, àyípadà tá a jẹ́ kó dé bá, ìyẹn ni transformation ní pé kó hover kó dẹ̀ lo 5 seconds fi hover. A dẹ̀ ní kó ṣẹlẹ̀ sí gbogbo àwòrán tá a ní. Òun la fi kọ all síbẹ̀ yẹn. Ó yé yín. Ẹ jẹ́ n dá ilé padà sí
ẹ jẹ́ n dá lè padà sí 1 second fi pamọ́. Ẹ rí báyìí pé hover yẹn 1 second ó yára ju èyí tá a ṣe lẹ́ẹ̀kan tó jẹ́ 5 seconds. So irú àwọn nǹkan báyìí ni àwọn tó jẹ́ pé CSS3 àwọn nǹkan tó jẹ́ pé orí CSS3 ni a ṣẹ̀ ti lè bẹ̀rẹ̀ sí ní máa lo irú àwọn nǹkan báyìí. Àwọn tẹ́ bá dẹ̀ rántí pé browser oríṣiríṣi ni ó wà. Mozilla wà, ìtàn pè ní Safari wà, ìtàn pè ní Opera wà, ìtàn pè ní Explorer náà wà. Àwọn èèyàn oríṣiríṣi ló dẹ̀ ní àwọn iléeṣẹ́ tó ń ṣe gbogbo àwọn browser tí ohun tuntun bá ti dé bá irú CSS3 tá a ṣe tó ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí, gbogbo àwọn browser yìí kò ń ṣe gbogbo wọn ni ó máa ń lè lo àwọn ohun tí yóò ṣẹ̀ jáde tó jẹ́ pé orí CSS3 ni wọ́n ti lè máa lò. Àwọn browser míì máa wà tó jẹ́ pé àwọn ò ní tètè ṣe àyípadà tó máa fi jẹ́ wípé browser wọn á lè máa lò. Torí irú àwọn nǹkan báyìí náà tí a bá ń kọ́ site, ó yẹ kéèyàn lọ sórí irú àwọn bíbà ó jẹ́ CSS tricks láti mọ àwọn nǹkan tuntun tó ṣẹ̀ jáde tí wọ́n ń lò lóde ayé ìsìn, àti wípé àwọn browser wo ni ó lè lò lọ́wọ́lọ́wọ́, àwọn wo ni ò lè lò. Èyí lè máa fi wá mọ bí ẹ ṣe máa ṣe tó jẹ́ wípé tẹ́ bá máa kọ èdè náà ẹ máa rí wípé ẹ kọ́ ní ìṣe tó jẹ́ wípé browser tí àwọn èèyàn bá ti ń wo website yín púpọ̀ nínú ẹ̀ máa lè ṣe ohun tẹ́ fẹ́ ṣe lórí browser tiwọn. Ẹ jẹ́ n fi àpẹẹrẹ kékeré kan ká tó pọ̀jù ẹ̀kọ́ tòní dé. Tá a bá lọ sórí èmi ní CSS tricks nísìn, ká wo irú àpẹẹrẹ àwọn ohun tuntun tó ṣẹ̀ jáde àti bí àwọn browser kan ṣe àti bí ó ṣe yẹ kí a lò lórí àwọn browser kọ̀ọ̀kan. Irú nǹkan báyìí tẹ́ bá wo irú ìsàlẹ̀ ń bí báyìí, ẹ rí oríṣiríṣi àwọn browser níbí. Ẹ rí pé wọ́n kọ pé àwọn browser yìí tẹ́ bá máa lo irú nǹkan báyìí ẹ gbọ́dọ̀ fi eléyìí kún, èyí tó ń pè láfikún. Irú àwọn èmi ní MS nǹkan kan tó wà níbí, àwọn ní àfikún tẹ́ gbọ́dọ̀ fi sí ara èdè yín tẹ́ ń kọ lórí website kó ba lè ṣiṣẹ́ lórí irú browser báyìí. Ẹ jẹ́ sáré ṣe àpẹẹrẹ kékeré kan pẹ̀lú eléyìí. Ká lọ sórí header wa ìyẹn eléyìí tá a ti kọ àwọn ẹranko. Ká lọ wò pé a fẹ́ lo header wa ní H1. Ká lọ wò pé a fẹ́ lo ìtàn pè ní box shadow. Kí wọ́n ní 5 pixel ní 5 pixel. Ni wọ́n kọ color wo ni mo lè lò yẹn, ni wọ́n ní black. Wọ́n á wo àyípadà tó máa dé bá header wa tó jẹ́ H1. Ẹ rí àyípadà tó dé bá header wa. Ẹ rí pé a ti fi èyí tó ń pè ní shadow, ẹ rí pé dúdú ni color ń bí. Irú ohun tí mo kọ sí bíbá kò yẹ kó jẹ́ ohun tuntun fún ẹ̀yin tẹ́ bá ti bá wa bọ̀ lórí ẹ̀kọ́ CSS látìgbà tá a ti bẹ̀rẹ̀. Ṣòye yín. Eléyìí sìn ó ṣiṣẹ́ lórí browser mi tó jẹ́ Opera. Lórí Opera ni tuntun ni browser tí mò ń lò yìí. Àmọ́ tá a bá lọ sórí irú CSS tricks tá a lọ lẹ́ẹ̀kan, títorí wípé kí ó ba lè ṣiṣẹ́ lórí àwọn browser ìyókù, ẹ wá lọ sórí irú bẹ̀yẹn, ẹ lọ wo àwọn àfikún tó ní ẹ gbọ́dọ̀ fi sí láti rí wípé
browser tí ẹnikẹ́ni bá ń lò, kò bá jẹ́ Opera, kò bá jẹ́ Mozilla, kò bá jẹ́ Firefox, ó sì máa ṣiṣẹ́. Ẹ máa ti ṣètò àárín yẹn sílẹ̀ kó má di wípé ìgbà tẹ́ ti parí website náà ṣẹ̀ wá rí wípé kò ṣiṣẹ́ lórí àwọn browser kọ̀ọ̀kan. Ẹ máa ti fi gbogbo èròjà, èyí tí mo máa pè léròjà tó yẹ kó wà ńbẹ̀ tó jẹ́ pé ẹ mọ̀ pé ẹ ti ṣe iṣẹ́ tí dé ojú àmì tẹ́ fi lè sọ wípé gbogbo àwọn browser tó bá wà níta lóde òní ló máa lè ṣe ohun tẹ́ ń ṣe yìí. Tẹ́ ẹ fẹ́ kí èdè tẹ́ kọ yìí ṣe lórí browser, àfi tó bá jẹ́ pé àwọn browser kọ̀ọ̀kan tí ó lè máa ṣiṣẹ́ lórí ẹ̀, àmọ́ ẹ ti ṣètò títí yín sílẹ̀ láti rí wípé púpọ̀ náà àwọn browser yẹn ó máa ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀. Mo lérò pé ohun tí mo ṣàlàyé bẹ́ẹ̀ pé ó yé wa. Nísìnyí ẹ já wá lo àwọn tí mo pè láfikún tí a yẹ̀wò lẹ́ẹ̀kan lórí CSS Tricks àbí lórí W3 Schools. Àwọn àfikún kan tó jẹ́ pé ní ayé ìgbà tó jẹ́ pé Box Shadow iṣẹ́ jáde, tó jẹ́ pé ẹ gbọ́dọ̀ lo àwọn àfikún yẹn torí kí gbogbo àwọn browser tó wà nígbà yẹn kán lè ṣe irú ohun tá a ṣe sí irú àyípadà tá a jẹ́ kó dé bá header wa mi tá a pè ní àwọn ẹranko. Irú ayé ìgbà yẹn a máa ní irú àwọn nǹkan báyìí. A máa ní láti fi irú àfikún báyìí sí nígbà yẹn. Tí a bá ń lo Mozilla, èyí tó jẹ́ Mozilla, ẹ máa ní láti lo àfikún báyìí. Ó máa jẹ́ Box Shadow. Ẹ tó wá fi gbogbo eléyìí fi síbẹ̀. Eléyìí máa jẹ́ kó rí wípé tó bá jẹ́ Mozilla ní browser tẹ́ ń lò, ó máa ṣiṣẹ́. Àfikún eléyìí tó tún wà láti kọ Box Shadow. Àti fi ohun tá a gé kúrò lẹ́ẹ̀kan yẹn sí. Eléyìí máa jẹ́ kó rí pé ó ṣiṣẹ́ lórí irú èmi ní Internet Explorer. Àti wá lo ìtàn pè ní WebKit. Àti ní Box Shadow. Àti gbé eléyìí tá a gé kúrò lẹ́ẹ̀kan sí tó jẹ́ kí ó lè ṣiṣẹ́ lórí èyí tó ń pè ní Chrome, Google Chrome. A ṣẹ̀ wá ní àfikún wọ́n pè ní eléyìí ló jẹ́ kó ṣiṣẹ́ lórí irú browser tèmi tó jẹ́ Opera browser. Lóye yín. Tí wọ́n fi àdẹ̀tí wá rí wípé a fi eléyìí náà sí. Gbogbo ohun tá a máa kọ sí ní ìgbà tí Box Shadow ṣẹ̀ jáde lélẹ́yìí tó jẹ́ pé ó máa lè ṣiṣẹ́ lórí gbogbo àwọn browser oríṣiríṣi tó wà nígbà yẹn. Àwọn browser yẹn náà ti kọ àwọn àfikún tá a máa fi sí láti jẹ́ kó lè ṣiṣẹ́. Gbogbo eléyìí sì hàn ní láti lo àwọn nǹkan báyìí mọ́ nísìn torí pé nísìnyí Box Shadow ti ń ṣiṣẹ́ lórí gbogbo àwọn browser yìí. Ní láti lo kò sí pé a tún ń lo àwọn àfikún yìí mọ́ báyìí. Àmọ́ tó bá jẹ́ pé ẹ fẹ́ mọ àwọn nǹkan tuntun tó ṣẹ̀ jáde tí a ṣì lè lò àti bá a ṣe lè lò lórí àwọn browser oríṣiríṣi, ni ẹ máa lọ sórí irú ibi tá a lọ lẹ́ẹ̀kan lórí W3 School. Ẹ lè lọ mọ àwọn àfikún tá a máa fi sí irú nǹkan bẹ́ẹ̀ kẹ́ ẹ lè bá lè lò lórí website yín. Àwọn nǹkan kan míì tó bá dẹ̀ jẹ́ pé tuntun tó ṣẹ̀ gbé jáde báyìí tẹ́ ẹ tí mọ irú bọ́n ṣe ń lò ó ní ibi tẹ́ ẹ tún lè lọ náà. Ẹ lọ sí irú bíbá yìí. Tẹ́ bá ní kẹ́kọ̀ọ́ irú pé ẹ kọ transition, a gbé irú nǹkan báyìí jáde, CSS transition. A kọ oríṣiríṣi nǹkan nípa ẹ̀ tẹ́ lè kà nípa ẹ̀ láti fi mọ àwọn nǹkan tuntun tí ó wà nípa
ohun tẹ́ fẹ́ ṣe. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ láti ilẹ̀, gbogbo àwọn kinní yìí kò ń ṣe nǹkan téèyàn ń gbé sórí. Ìgbà míì lè jẹ́ tẹ́ bá ṣẹ̀ fẹ́ ṣe nǹkan kan lẹ́ṣẹ̀ máa lọ sí orí Google. Mo dẹ̀ sọ fún yín pé Google kò sí bẹ́ẹ̀ ṣe máa ṣe nǹkan báyìí tẹ́ ẹ̀ ní máa lọ Google léraléra. Ẹ bá lọ Google, ẹ ka ohun tẹ́ fẹ́ ṣe, ẹ lè fi mú àyípadà tí ẹ fẹ́ lọ́kàn yín láti ṣe sórí website yín. Ẹ lè ṣe bó ṣe yẹ kó rí láti gbé website yín lárugẹ. Ohun tí mo fẹ́ ṣàlàyé ní ẹ̀kọ́ tòní nìyẹn. Ẹ pàdé wa fún ìtẹ̀síwájú ẹ̀kọ́ lórí CSS. Ẹ ṣé gan. Ẹ má gbàgbé láti lọ sórí YouTube tẹ́ bá fẹ́ràn àwọn fídíò wa. Tẹ́ bá dẹ̀ fẹ́ máa mọ̀ ní gbogbo ìgbà tá bá fi gbogbo fídíò yìí sí orí afẹ́fẹ́, subscribe sí orí channel tutorial ní èdè Yorùbá. Kẹ̀dẹ̀ má gbàgbé láti tẹ èyí tó dàbí agogo. Ìyẹn gangan ló máa jẹ́ kẹ́ máa mọ̀ ní gbogbo ìgbà tí a bá ti fi fídíò tuntun sí orí afẹ́fẹ́. Ẹ ṣé gan.